ọmọ kékeré ni Wasiu Ayinde K1 lẹ́yìn Barrister tó dolóògbé èmi ní highest authority Kollinton Ayinla ló sẹ́ẹ̀tì record straight o. Ó sẹ́ẹ̀tì records dáadáa lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá pátápátá nínú orin Fuji. Kí ló mọ́rọ̀ yìí jáde? Báwo ló ṣe jẹ́ gangan? Kí ló fà á tí bàbá yìí ṣe sọ̀rọ̀ yìí o? Pẹ̀lú bí K1 ṣe jọba orin Fuji ní agbo Fuji tó jẹ́ pé oríṣiríṣi oyè ló jẹ àti ultimate àti K1 àti ọba classical Fuji, àwọn kan fún lóríṣiríṣi oyè. Síbẹ̀síbẹ̀ ó jẹ́ ohun tó yani lẹ́nu wípé Kollinton Ayinla jáde láti fi Wasiu Ayinde sí ipò kan ní orin Fuji. Àmọ́ ipò tí Wasiu tí Kollinton Ayinla fún Wasiu Ayinde yìí lágbára díẹ̀ o. Àfi kẹ́ ẹ wo fọ́nrán yìí o, kẹ́ ẹ wo ipò tí Kollinton Ayinla gbé Wasiu Ayinde sí. Ẹ gbọ́rọ̀ tí Kollinton Ayinla sọ. Ọ̀rọ̀ yìí ti wá jọ bí ẹni pé kò fi bẹ́ẹ̀ sí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin K1 àti Kollinton látẹ̀yìnwá. Ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí Kollinton Ayinla túlẹ̀ lórí ọ̀rọ̀ Wasiu Ayinde nínú fọ́nrán yìí. Welcome to Crossblog X TV. Remember to like, share, and follow us. Ká máa bá ìgbà yìí ni nígbà tí ìkejì mi ti ṣaláìsí torí 5 and 6 lèmi pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni. Tí ọba kan bá dẹ̀ ti kú akù kan. Bẹ́ẹ̀ni. Èmi ni the highest authority in Fuji music, both here and abroad. Baba. Highest yes. Àtòrí Alhaji Wasiu Ayinde náà. Pátápátá ọmọ kékeré ni Wasiu Ayinde. Olúwayé. Tí Ọlọ́run bá ti gbógo fọ́lẹ̀. Ultimate. Tọ́lọ́run bá ti gbógo fọ́lẹ̀. Baba. Ká gbà pé Ọlọ́run gbógo fọ́lẹ̀ ni. Ẹ sá wò. Ǹjẹ́ ọ̀nà bákàrà náà dákàrà náà ń bímọ. Ẹ mọ̀ sọ bá mọ́ Wasiu Ayinde kọjá gbogbo yún. Ṣé nínú. Olúwayé majesty. Ṣé nínú Fuji àbí nínú olóṣèlú? Olóṣèlú kọ́ o fún gbogbo ẹ̀. Tẹ́ ń sọ ni pé. Nínú Fuji olórin Fuji tó níyì o. Eba. Mi ò mọ bí náà ti lè máa kọ Fuji. Kò síbi téèyàn ti lè máa kọ Fuji. Kódà kéèyàn máa fi èèkan náà ẹsẹ̀. Tí Alhaji Kollinton Ayinla sọ lórí ọ̀rọ̀ yìí ó lágbára o. Ẹsẹ̀ kọ́ ó gbọ́dọ̀ mọ àgbàlẹ́gbọ̀n ni. Ó gbọ́dọ̀ mọ àgbàlẹ́gbọ̀n ni. Gbogbo ipò yòówù kọ́lọ́ ń gbé Wasiu Ayinde sí lónìí. Kábíyèsí. Bó ti wọ lọ́hùn òní ìṣọ̀lá ẹ̀. Èèyàn bímọ kó jù lọ. Kábíyèsí. Àmọ́ nínú ti olórin dé yìí o. Ọmọ ló jẹ́ sí mi, ọmọ ló jẹ́ sí mi. Ìyẹn Saheed àbí. Wasiu Ayinde. Mo ń gbọ́rọ̀ yín. Lẹ́yìn mi o. Ọwọ́ lè máa mú pò. Ó lè wá kàn. Sábàdì kan máa kà á. Afẹ́ tó ipò kẹwàá. Bàbá ṣẹ́jẹ́lẹ̀ ń fà bí àmọ́ ní sí Facebook àgbáyé lẹ́mọ̀ wáyé. Kódà bójú orí backbook ni. Ipò kẹwàá. Ultimate. Number 1 Fuji. Bàbá. Ìdí bàbá lọmọ bá kínní. Ìdí bàbá ni o. Pẹ̀lú gbogbo oyè tí Wasiu Ayinde jẹ, ṣé ó yẹ kí Kollinton Ayinla fún nírú àwọn ipò kékeré yìí nínú orin Fuji? Ẹ̀yin èèyàn, báwo lọ̀rọ̀ ṣe rí lọ́dọ̀ yín? Báwo ló ṣe rí lọ́kàn yín? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ kó WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni. Bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ. Òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 54
27 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu